ẹ̀yà ọmọ nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbà wá káàkiri àgbáńlá ayé ìdájọ́ òdodo èmi tún ṣe wáyé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣẹ́ gbàgbé Abraham Bello tó pa Yétúndé Afzal Lawal nílùú Ìlọrin ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 tá a wà yìí tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọmọbìnrin tí wọ́n pé ó lọ sílé ìwé Kwara College of Education tí wọ́n pé wà ní final year Afzal Yétúndé Lawal tí wọ́n pé àfáà kan tí ń jẹ́ Abraham Bello tó pè lórí aago látàrí pé wọ́n jọjọ́ rẹ̀ lórí Facebook pé òun fẹ́ rí òun fẹ́ ṣe kíní kankan òun fẹ́ràn rẹ̀ kíní kankan tó fi ọgbọ́gbọ́n tó fi rèé wọnú ilé tó ṣe ẹ̀nẹ́pìn tó dẹ́mì rẹ̀ légbodò lẹ́yìn tó bá ṣe yùnkẹ́yùnkẹ́ tán tó sì tún gbogbo ẹ̀yà ara rẹ̀ tó tú ní kàkà ìdèjì tó adúpẹ́ lọ́wọ́ ilé ẹjọ́ gíga tí ń bẹ nínú Ìlọrin lábẹ́ ìdájọ́ Justice Anna Ajayi wọ́n pé Abraham Bello ó jẹ̀bi ìwà ìpààyàn ó jẹ̀bi ìwà ọ̀dájú ó jẹ̀bi fífi ní ṣètùtù ọ̀la ó jẹ̀bi ìwà kòtọ́ láwùjọ pàápàá nínú ìgbẹ́jọ́ òun adájọ́ ilé-ẹjọ́ mẹ́nubà wípé ó ṣeé ṣe kó mọ̀ jẹ́ pé àkọ́kọ́ tí Abraham Bello tó ti mọ́ ń ṣe lélẹ́yìí látàrí pé gbogbo àwọn ìwé ògùn búkúbúkú tí wọ́n bá nínú ilé Abraham Bello tó pera ẹ̀ ní àfáà tó pera ẹ̀ ní ṣèyíkì àwọn àkọọ́lẹ̀ ìwé tá fi ń ṣògùn owó tá fi ń ṣògùn òkà tá fi ń ṣògùn tí ò dá tí ò yẹ ọmọlúwàbí adájọ́ wa ní pé kí wọ́n yẹgi fún Abraham Bello kí wọ́n sọ̀rọ̀ kó mọ́ mi lókè lóńjó títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ Abraham Bello kò tọ́ lẹ́yìn tó bá gbé láwùjọ kò tọ́ lẹ́yìn tó ń gbé láàrin àwọn èèyàn kí Abraham Bello kí á pa kó padà sọ́dọ̀ Elédùà kó lọ jíyìn iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹjọ́ ikú náà ni wọ́n dá fún Abraham Bello tó pa Yétúndé Afzal Lawal gbogbo ẹ̀yin olùgbé ìlú Ìlọrin mo kí yín pé congratulations lórí eléyìí mo lu gbogbo àwọn ẹ̀ka ètò ìdájọ́ Ìlọrin mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ kú fọmọ àníyàn ṣe láṣẹ ọba mi Èdùmàrè iṣẹ́ yóò ní bàjẹ́ ilé àtọ̀nà yóò ní dàrú gbogbo yín pátá lẹ́gúnlẹ̀ ayọ̀ mo kí ìjọba ìpínlẹ̀ Kwara ìta máa ń sọ fún yín nù ẹ kìlọ̀ fáwọn ọmọ yín ẹ kìlọ̀ fáwọn ọmọ yín kí wọ́n yé tasẹ̀ àgẹ̀rẹ̀ kí wọ́n yé rìnrìn kùnrin kí wọ́n yé ṣèkúṣe ibi a bá fiyọ̀ sí ni wọ́n ń ṣomi sí onífẹ̀ẹ́ rẹ̀ kíní kankan gẹ́gẹ́ bí tá a gbọ́ àṣẹ ń bẹ̀ ṣùgbọ́n a padà fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé Afzal Yétúndé Lawal tó jẹ́ ọmọ ilé ìwé kan tó ń pè ní Kwara College of Education final year ló wà ń bẹ̀ ẹ̀wọ̀n ọdún tí ọmọ ó ti lò nílé ìwé kódà kó jẹ́ pé kọ́ọ̀sì ọlọ́dún 2 àbí 3 ní í ṣe ẹ wo làkàkà ẹ wo gbìyànjú kó tó di final year òun àtọ̀rẹ́ rẹ̀ ní apẹ́ ọjọ́ wà níjọ́ náà lọ́hùn tí ìpè Abraham Bello tó pera ẹ̀ ní ṣèyíkì tó bẹ̀rẹ̀ sí ní wọlé ní kíkankíkan ṣùgbọ́n bí alàgbà yìí ti ń pe Afzal Yétúndé Lawal jọ ń pé Afzal fìtọ́rẹ̀ rẹ̀ létí bí Afzal bó ṣe dàbí ọgbọ́n gúlọ́gúlọ́gúlọ́ tó lọ bá alàgbà tí ń jẹ́ Abraham Bello ìfẹ́ ìkọ̀kọ̀ èrè ìkọ̀kọ̀ jẹ́ ń sáré ṣe ẹ̀wò ibi tó gbé ọmọ ìdè kátówí kátówí àfáà Abraham Bello ó wá kan ó fi kú kejì ọmọ yìí ó ṣe nípìn ó pa á nípakúpa nípa ìyà nípa ìkà lẹ́yìn tó bá ọmọ yìí lò tán tó bá jẹ́ yùkẹ́yùkẹ́ tán ó gbẹ̀mí rẹ̀ ó dẹ̀mí rẹ̀ légbodò ó ṣe nípìn ó tún bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀yà ara rẹ̀ ó ń tú ó yọrí ọ̀tọ̀ yẹsẹ̀ ọ̀tọ̀ yẹpá ọ̀tọ̀ yọ gbogbo rẹ̀ ọ̀tọ̀ kábíyèsí Elédùmarè kábíyèsí Ọlọ́run ọba tí ò pé méjì láyé ọba adákẹ́dájọ́ ẹ̀rù rẹ̀ ń bà bí Elédùmarè èyí tá a bá ń wínú wípé
ẹ kìlọ̀ fáwọn ọmọ yín, ẹ kìlọ̀ fáwọn mọ̀lẹ́bí yín. Àtẹ́lẹwọ́ ẹni nìkan ni èyí kan ní jẹ. Gbogbo wọn bá jìyà fún kì í pẹ́ lọ́wọ́ ẹni. Gbogbo tẹ́ ń rí lọ́wọ́ àwọn tí wọ́n ń pè àwọn lọ́wọ́ ọ̀dán, àwọn kìnnì kankan, àwọn tí oníjìbìtì, àwọn ajínigbé pa àjẹ kìnnì kankan kì í tọ́jọ́. Ọjà wàràwàrà wọ́n ná, ọjà wàràwàrà ni wọ́n ná. Ẹ̀yin ní kẹ́ ẹ kìlọ̀ fáwọn ọmọ nítorí pé ẹ̀mí tẹ́ ẹ rí òpè méjì. Òkú èsè lọ́kọ̀tù. Èyí táwọn ń pariwo fún gbogbo àná pé òkú è lọ́kọ̀tù, ẹ̀yin ní kẹ́ ẹ tọ́jú ẹ̀mí yín. Òkú è lọ́kọ̀tù. Bí mo bá gbà kí wọ́n ṣe ọ nípìn, bá a ti ń pariwo ìná àlámọ̀ pariwo pé justice for lágbájá, justice for tàmẹ̀lù. Ǹjẹ́ bàbá rí justice tán? Ṣé ń tí wọ́n pa ṣó lè jí mọ́? Ṣé ẹ̀mí tó sọnù ṣó lè bọ̀? Bàbá rí justice tán? Ṣé mọ̀lẹ́bí ṣé ò ní ó tù wọ́n nú? Ṣé justice ti ń ṣé ò ní ó padà ṣọmọ fún bàbá, ṣé ò ní ó ṣọmọ fún ìyá? Ṣé justice tá a rí un ṣé ò ní ó padà wá nọmijé àwọn òbí àbí àwọn ọ̀rẹ́ àbí àwọn alábàáṣiṣẹ́pọ̀, ṣé ò ní ó padà wá lójú omijé ojú wọn nù? Ẹ tọ́jú ẹ̀mí yín, òkú èlò kóòtù. Ẹ tọ́jú ẹ̀mí yín, òkú èlò kóòtù. Ẹ kìlọ̀ fáwọn ọmọ yín. Gbogbo ẹni máa ń sáré wọ́wọ́ tí ń sáré wọ́ láti ń sáré wọ́rọ̀, ọjà wàràwàrà ló ná láyé. Bẹ́ẹ̀ bá rọ́mọ kékeré mi, àwọn fóònù dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ lẹ́ẹ̀bà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ bá rí àwọn kékèké mi, ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ lẹ́ẹ̀bà lọ́wọ́ wọn. Ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin, ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin. Gbogbo ntẹ́lẹ́dọ̀ àbá múlẹ̀ èèyàn lọ́wọ́, àbí téèyàn bá ṣẹ́jìyà fún, àdánwò òun wàhálà ní bẹ́ẹ̀. Ẹ wo bí wọ́n ti ṣẹ́ Yétúndé Lawal, ẹ̀gbọ́n ti ṣẹ́ mú pín. Muhammed Abdulwazil tí wọ́n jọ fẹ̀sùn kàn pẹ̀lú Abdulrahman Bello, Jamiu Uthman, Sulaiman Muhyiddin àti Abdulrahman Jamiu. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jọ fẹ̀sùn kàn wípé bóyá wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe pa Afsor Yétúndé Lawal. Adájọ́ tó deliver judgment ó pé gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kí wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà, wípé ìwádìí ó fi hàn wípé jọ pé wọn ò mọwọ́ mẹsẹ̀ nínú gbogbo ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀sùn apààyàn, bí ẹ bá deliver judgment ẹ̀sùn apààyàn ní kóòtù, gbogbo àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó tí ilé ẹjọ́ tí ó deliver judgment lé lórí tó bá lè yingin, ó ṣeé ṣe kí wọ́n pa ọ́ gbé. Ìwọ ni kó tọ́jú ẹ̀mí rẹ, ìwọ ni kó tọ́jú ẹ̀mí rẹ. Òkú ìlọ́kọ̀tù o. Àbẹ́ gbọ́ pé láti gbà tán ti bẹ̀rẹ̀ sí ṣe ìgbẹ́jọ́ Afsor Yétúndé Lawal, ṣe gbọ́ pé jọ́ọ̀jì ní kí wọ́n lọ gbókùn kí wọ́n wọnú witness box. Òkú èrè kóòtù, ẹni kẹ́ tọ́jú ẹ̀mí yín. Àná ni kọ́ máa lọ lé kọ́ máa lọ́yà àtàlàáfíà. Ṣùgbọ́n ìwọ Abdulrahman Bello, ilé wa pàṣẹ wípé kí wọ́n lọ sọ̀rọ̀ kó mọ mi lọ́njọ́lọ́njọ́ lókè. Kókó bẹ̀ náà ni wípé adúpẹ́ lọ́wọ́ Elédùmarè, adúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara, adúpẹ́ lọ́wọ́ adájọ́ Justice Hannah Ajayi, a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí tí ń bẹ ní Ìlọrin, ẹ̀yin àfà, ẹ̀yin ṣéwù, ẹ̀yin sheik, wípé ẹ ò fọwọ́ bo ìwà ìbàjẹ́ àti àwọn ìwà kò tọ́ láwùjọ, ẹ fọwọ́ bò ó. Ẹyẹ kàǹkàn, ẹ ṣe bí ẹni Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ yìí o, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbé ìlú Ìlọrin. Ẹ kìlọ̀ fáwọn ọmọ yín, ẹ̀yin tẹ́ bá jẹ́ àfà, ẹ kìlọ̀ fáwọn àfà tí ń bọ̀ lẹ́yìn yín, kí wọ́n jáwọ́ nú iṣẹ́ bí, kí wọ́n jáwọ́ nú iṣẹ́ ẹ̀ka. Kí rántí ìjọ tó kù yàn nìkan ṣo nínú sàárè. Ìdájọ́ òdodo yìí, ọ̀pọ̀ ẹnìfẹ́ lè dùn à. Ẹ ṣọ́ra o, ẹ wà lójú fò.